Oghenemine tún ti gbọ̀nà míì yọ o ẹ̀yin èèyàn ṣé ò gbàgbé Oghenemine táwọn ọlọ́pàá padànù nípa àfọnáfọ́nṣu nípínlẹ̀ Delta lọ́jọ́ Sunday tó kọjá yìí lọ́jọ́ 26 oṣù kẹrin ọdún 2026 ẹ wò ọ̀rọ̀ yẹn ti di ṣuata yànyàn ẹ dẹ́kun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ tún wá gbọ́ latest update lórí ọ̀rọ̀ yìí tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ní nǹkan bíi ọjọ́ bíi mẹ́ta sákòókò tá a wà yìí ní harrison guamishu tó bẹ̀rẹ̀ sí ń lọ tí ń bọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n fọ́n síta yànnàyànnà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn wípé justice for men end police brutality àwọn hashtag yẹn àwọn ló bẹ̀rẹ̀ sí ń trend ní jàràràn káàkiri gbogbo àwọn ẹ̀rọ agbágbé wípé àfìgbà táwọn bá tó rí ìdájọ́ òdodo lórí ikú tó pa Oghenemine torí pé kí ni àwọn ọlọ́pàá àwọn kan lè ṣàìdódé kùgìrì kọ́kàn pa ọmọ ọlọ́mọ nípakúpa nípa àfọnáfọ́nṣubá yẹn lọ́mọ tó yẹ pé àwọn ọlọ́pàá tí wọ́n ti apprehend wọ́n ti dè lọ́wọ́ wọ́n ti dè lẹ́sẹ̀ kí ni nǹkan tẹ́ tún dúró dè nítorí Ọlọ́run ọmọ yẹn ń pariwo wípé òun ò mú yín lọ síbi tóun ti lọ kẹ́rù yẹn ó ní despite rather lòun ọ̀rẹ́ òun kan ló pe òun wípé kóun lọ gbé pákéjì kan ní Sapele Park ó ní lọ́gán tóun débẹ̀ tóun gbé kíní yẹn báyìí tóun ní kóun máa lọ làwọn tí ń bẹnu gáàjì bá fura sóun wípé ó dàbẹ̀ pé nǹkan tóun gbé dání ó fẹ́ jọ ìbọn ìgbà tí wọ́n fi yẹ ẹrù yẹn wò náà bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀bọ̀n bẹ̀ pistol pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọta àbọ̀n àwọn ammunition lónírúurú náà bá sáré ta àwọn ọlọ́pàá lólobó pé ẹ̀yin ọlọ́pàá Efurum police station ẹ tètè máa bọ̀ o àti mú kan nù wọn o wọ́n nígbà tí àwọn ọlọ́pàá ò fi dé ni wọ́n di apá bọ̀bọ̀ yìí wọ́n dé lápá wọ́n dé lẹ́sẹ̀ wọ́n sì tún bẹ̀rẹ̀ sí ní yìnbọn mọ́ ó yìnbọn àkọ́kọ́ mọ́ lẹ́sẹ̀ ó rí i pé kò kú ó tún wá yìnbọn ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ ti rí fọ́nrán yẹn ẹ̀yin tẹ́ ò bá ti rí fọ́nrán yẹn ẹ wo comment section fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí Telegram channel wa pẹ̀lú WhatsApp channel wa ń bẹ̀ ń bẹ̀ ẹ lọ wo fọ́nrán yẹn màá tún fídíò yẹn màá tún post síbẹ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́ ò tí ì rí bó ṣe pa Oghenemine ẹ wò láti gbà yẹn ní ìlú Delta ló ti bẹ̀rẹ̀ sí ní gbóná jain tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé màmá Oghenemine náà jáde síta tó bẹ̀rẹ̀ sí ní wẹ́kùmù bòròbòrò wípé àwọn ọlọ́pàá ló pọ̀ ọmọ wọn àkọ́kọ́ náà ọmọ wọn ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí táwọn ọlọ́pàá ó tún pa lórílẹ̀‐èdè Nàìjíríà ìkúnlẹ̀ àbíyamá o tíyẹn bá jorí ahun àánú ó ṣèyàn ẹ wo ipò tí wọ́n fi màmá yẹn sí ó láwọn ọlọ́pàá ló pọ̀ ọmọ wọn àkọ́kọ́ wọ́n tún ti pọ̀ ọmọ ẹlẹ́ẹ̀kejì ó ní ìdájọ́ òdodo lòun ń wá lórí ọ̀rọ̀ yìí o latest update wá ní wípé àwọn ọlọ́pàá tìpínlẹ̀ Delta wọ́n ti pàréèdì gbogbo àwọn ọlọ́pàá márààrún tó wà lójúṣẹ́ lọ́jọ́ tí wọ́n pa Oghenemine àti ASP Nuhu Usman pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀ mẹ́rin tí wọ́n jọ lọ síbi operation yẹn lọ́jọ́ yẹn pátápátá wọ́n ti kó páńpẹ́ sí gbogbo wọn lọ́wọ́ báyìí àwọn lẹ́ ń wò yìí o ẹ̀yin èèyàn àwọn ọlọ́pàá aṣebi ní àlẹ́ṣẹ́ aláìmára wọn kọ̀ǹdẹ̀ nínú rẹ̀ sí pẹ̀lú báwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ṣe dáa tó àlẹ́ṣẹ́ aláìmára irú àwọn báyìí láàrin wọn imagine ẹ̀yin náà wo bó ṣe pa bọ̀bọ̀ yẹn ń rawọ́ ẹ̀bẹ̀ pé òun ò mú yín lọ sí ọ̀dọ̀ ẹ̀ tó fi ṣẹ́ rán wọn tí ò bá kí n ṣe pé àwọn ilé náà mọ̀ ń pa kíní yẹn why on earth tó ṣe máa pa àyàn dànù nípakúpa báyẹn ilé ìgbẹ́nu tán o ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pàkà sọ latest update wá ní wípé wọ́n ní ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá nípínlẹ̀ Delta police public relation officer ó ti sọ play fọ́nrán yẹn fún yín nísìn tẹ́ẹ̀fà balẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ gangan ó ní pé gbogbo dọ́kúmẹ̀ntì gbogbo case file wọn àwọn ọlọ́pàá márààrún yẹn pátápátá ASP Nuhu Usman àtàwọn mẹ́rẹ̀ẹ̀rin tó kù tí wọ́n jọ ṣe operation lọ́jọ́ yẹn wọ́n láwọn ti collate gbogbo fáìlì yẹn àwọn sì ti send ẹ̀ sí AGF ìyún Attorney General of Federation wípé àwọn ni kó tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí nínú ìwádìí ọ̀fíntótó lórí ikú tó pa Oghenemine torí pé kí ni àwọn ọ̀dọ́ wọ́n fárígá wọ́n bínú tán kódà wọ́n yarí kanlẹ̀ tán pátápátá ni pé àfìgbà tó ń bá tó yẹgi fún gbogbo àwọn ọlọ́pàá yìí kó tó di pé àwọn ó dẹ̀yìn ẹ̀yin èèyàn kí ni nǹkan tẹ́yìn náà ní sọ lórí ọ̀rọ̀ yìí ṣé kí wọ́n yọ̀ǹda àwọn ọlọ́pàá márùn-ún yìí ni kán máa lọ lé lálàáfíà àbí kí wọ́n dáríjì wọ́n àbí kí wọ́n lọ sọ́gbà ẹ̀wọ̀n fúngbà díẹ̀ kí ni nǹkan tẹ́yìn fẹ́ kí wọ́n ṣe fún àwọn ọlọ́pàá yìí ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ máa bá mi comment kẹ́ máa like bẹ́ẹ̀ sì ni kẹ́ máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára tí ẹ ò bá gbàgbé ẹ rí i pé harrison guamishu
ó jáde ní nǹkan bí ọjọ́ mẹ́ta sẹ́yìn báyìí tó sọ wípé ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn ọlọ́pàá tí wọ́n sọ wípé wọ́n pa bọ̀bọ́ yìí pọ́pọ̀ ọlọ́pàá wọn ò kì í ṣe ọlọ́pàá, pé ẹ wo àwọn tó wọ uniform láàrin wọn lọ́jọ́ yẹn, àwòrán yẹn lẹ ṣe ń wò yẹn o, pé ẹ wò wọ́n dáadáa, ṣé ìrísí tẹ̀ ń ra àwọn kìíní tí wọ́n jọ ọlọ́pàá pọ́kàn dàbí àwọn nǹkan táwọn ọlọ́pàá fi ń rúgbó káàkiri ni according to nǹkan tí Harrison sọ lọ́jọ́ yẹn allegedly. ẹ̀yin èèyàn ẹ̀yin náà forí rò ó, ṣọlọ́pàá tó bá jẹ́ professional police officer gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ wọn, ṣọlọ́pàá lè àárẹ̀ ẹ̀sìn ẹni tẹ́sí dè lọ́wọ́ tẹ́sí dè lẹ́sẹ̀ ṣó tó fẹ́ sá lọ ni, ṣó fẹ́ fò ni àbó fẹ́ disappear. ẹni tẹ́tí apprehend tán ẹ ti fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí lọ́wọ́ ẹ ti fi sí lẹ́sẹ̀, kí làbọ̀rọ̀ tún máa yìnbọn pa tí ò bá kí ṣe pé kùdìẹ̀kudìẹ̀ kan ń bẹ́nu ọ̀rọ̀ yẹn, tí ò bá kí ṣe pé ọ̀rọ̀ yẹn lọ́wọ́ kan àbòsí nú. ilé ìgbẹ́nu tán o ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pàkà sọ. mo ní sáré fi update yẹn kí n sáré fi hàn yín ni kó má kàn dàbí ẹni pé mò ń ṣe àhesọ ọ̀rọ̀. àwọn ìwé ìròyìn The Punch àwọn ni wọ́n gbélé jáde, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan ni wọ́n ti gbé wọn lẹ́ ń wòye o. wọ́n ní extrajudicial killing, police hand over slim Delta youth case to AGF Attorney General of Federation. àwòrán àwọn márààrún wọn lẹ́ ń wò yẹn, ASP Nuhu yẹn òun lélẹ̀ tí ẹ̀ ń wò ń bí báyìí. ó ní the Nigeria Police Force has forwarded the case file on the shooting of the 28-year-old Mene Ogidi in the Efurum, Delta State of the Office of the Attorney General of Federation for prosecution. ẹ ti rí báyẹn wọ́n ti ní pé Attorney General of Federation ó ní kó tẹ̀síwájú nínú ìjìyà tó tọ́ sí àwọn ọlọ́pàá márààrún yìí. ẹ̀yin èèyàn mi bò lẹ́sẹ̀ rí sí ẹ jẹ́ darapọ̀ ní abala àrèwú sí kẹ́mi bá ń comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. ẹ máa bá ń bò síhasíha, ẹ máa bò kárakára, ẹ máa bò tààràtàrà, ẹ pín kó kálé kó dẹ́sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. nǹkan yẹn ọ̀kan tẹ̀lé ṣe láti máa fi ran péjì wa lọ́wọ́ náà ni pé kẹ́ máa bá wa like fídíò yẹn kẹ́sì máa bá wa comment. ẹ̀yin tẹ́ bá lè bá wa share náà ẹ bá wa share, ẹ ṣeun àmọ́ rírì yín. bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀pọ̀ àtànà lẹ́ẹ̀ máa láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. ẹ̀yin tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe àkílẹ̀ tún dóde iṣẹ́ ìgbádùn wa ni ọ̀wù tẹ́ bá ń gbádùn ọ̀yá ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ ní ìsàlẹ̀ fọ́nrán yìí. aago kélébé kan náà ń bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí. Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sòlúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. On 26th of April 2026 in Efurum, Delta State, the deceased, Mr. Mene Ogidi, received a parcel from a friend in Yenagua, Bayelsa State, delivered to him by a driver. After collection, he proceeded to a motor park to wheel the parcel to Sapele with the name, address and phone number of the intended receiver on it. The parcel was searched and found to contain a fabricated Beretta pistol and 4 rounds of .9mm live ammunition. Citizens who witnessed this effected a citizen's arrest of the deceased and subsequently contacted the police. The ASP in question, ASP Nuhu, and members of his team responded and arrived at the scene. The suspect was formally handed over to ASP Nuhu as team lead. At the point, rather than follow established police rules of engagement and standard operational procedure, ASP Nuhu shot and killed unarmed, already apprehended suspect. The remains of Mr. Mene Ogidi have been deposited at the mortuary. A formal autopsy will be conducted by the certified pathologist, and the findings will form part of the evidence to support prosecution in this case. Following the incident, the leadership of the force ordered an immediate and thorough investigation conducted by the police monitoring unit. The investigation established that the actions of
ASP no. Agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́ṣà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. Fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó, ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.